ẹ̀rí ẹni tá hypertension bá ń ṣe tí ò bá tiẹ̀ tí ìrówó ra ìwé tí ò róró oògùn ṣe é rí oyin gidi original ṣe é rí tí ẹ̀ bá máa pò ní ẹ̀sán hypertension kọ́kà máa mu síbì kan láàárọ̀ kọ́ máa mu síbì kan lálẹ́ kó tó sùn oyin lásán oyin original ni o. bẹ́ẹ̀ ni nítorí pé tẹ́ ẹ bá wo Quran chapter 16 verse 67 to 69 ó sọ báyìí pé Ọlọ́run dá kòkòrò yìí ó pè ní oyin kó máa gbénú àpáta gbogbo òwòsàn òun fi sáré oyin tí a bá tún wọnú bíbélì náà ó wà bẹ́ẹ̀ ìwé òwe orí 24 ẹsẹ̀ 13 ó sọ̀rọ̀ ń pé oyin pé gbogbo àìsàn oyin kápẹ́ ọmọ mi máa jẹ oyin nítorí pé ó dáa fún ìwòsàn ó wà bẹ́ẹ̀ nínú ìwé òwe Proverbs chapter 24 verse 13 so nínú Kùránì náà wà bẹ́ẹ̀ ṣé ẹ rí tó bá kàn tí ń mu yín láàárọ̀ pé mo fẹ́ mu oyin kó mu yín láàárọ̀ síbì kan tó fẹ́ sùn lálẹ́ kó mu síbì kan oyin ó kọ́kọ́ máa jẹ́ kẹ́ ẹ sùn tó bá jẹun alẹ́ tán láago 8 kó kà mú síbi oyin kan kó mu tó bá mú yẹn á sùn ṣé ẹ rí agbára Ọlọ́run ó wà nínú tó ta ìwé yìí mo fi Ọlọ́run búra. agbára oyin honey as medicine. no honey as medicine nígbà tá a kọ́ sí 50 ìwòsàn tí ń bẹ nínú oyin lọ́ọ̀yà kan ó wá ra ìwé ó lóun ò kí ń rórun sùn lọ́ọ̀yà ni nígbà dọ́dọ̀ wa lónìí òun ò lórun sùn ó dẹ̀ ti fẹ́ da hypertension ẹni tó bá da hypertension wọ́n ní ò gbọ́dọ̀ jẹ iyọ̀ jù iyọ̀ nìkan kọ́ kò gbọ́dọ̀ bínú jù tí wọ́n bẹ bínú ẹ̀jẹ̀ ìrorù lẹ́sẹ̀kẹsẹ̀ ni ìwọ ó tó bẹ́ẹ̀ orí ẹ fọ́ ní màá jẹ́wọ́ bí mo ṣe jẹ́ fún ẹ yóò rí ìgò oyin kan báyìí kó wá ìgò ọsàn wẹ́wẹ́ kan ìgò oyin kan báyìí ìgò ọsàn wẹ́wẹ́ tó jẹ́ bí ẹgbẹ́ rẹ̀ kó wá áyù tá a mọ̀ sí gálíìkì áyù tó bá rí áyù yẹn ẹyọ títí mẹ́wàá tẹ́ ẹ bá ti já kan tó bá yẹ lè rí mẹ́wàá lára ẹyọ kan tẹ́ ẹ bá ti já títí tẹ́ ẹ máa rí wọn kéèyàn lọ kókó náà kó lò tàbí kó lo blender kó blend ẹ̀ ṣe rí ìgò oyin kan yìí ìgò ọsàn wẹ́wẹ́ kó funfun rẹ̀ àfitọ́wá yẹ pé yóò dùn lọ́dọ̀ tí wọ́n ti bá rò kí tí wọ́n bá yàn fún wọ́n máa fomi míìsì ẹ̀ tí wọ́n bá fún lójú yín báyìí ló dáa jù tàbí kọjá pé ṣọ́ọ̀ pé wọn ò míìsì ẹ̀ tí wọ́n bá ti rí ìgò oyin kan ìgò ọsàn wẹ́wẹ́ kan gálíìkì yẹn ẹyọ títí mẹ́wàá títí yẹn ẹwà títí mẹ́wàá kẹ́ ẹ lọ tàbí kẹ́ ẹ lọ bẹ́ẹ̀ kẹ́ ẹ blend ẹ̀ ẹ wá dà mọ́gò oyin kan àtọ̀sàn wẹ́wẹ́ tẹ́ ẹ míìsì pọ̀ tẹ́ ẹ bá ti dà sí i kẹ́ ẹ máa wá mu gáàsì kọ́ọ̀pù kékeré tí wọ́n fi sórí sinapu yẹn tẹ́ ẹ bá rí ajẹ́ pé síbí ìmùkọ́ mẹ́ta òun lẹ́gbẹ́ ṣọ́ọ̀tì yẹn kẹ́ ẹ máa mu síbí ìmùkọ́ mẹ́ta láàárọ̀ tó bá gbélé ni o kó mu mẹ́ta lọ́sàn tẹ́ ẹ bá gbélé lọ́sàn ẹ má mu lọ́sàn ẹ wá tún àárọ̀ àtàlẹ́ bẹ̀tẹ̀ oúnjẹ ẹ bá gbélé lọ́sàn ẹ mu tọ̀sán tẹ́ ẹ bá wá ṣe bẹ́ẹ̀ láàrin ijọ́ méje hypertension páàkì ẹrù ẹ̀. yóò páàkì ẹ̀ tí wọ́n máa lọ ní agbára. Alore TV nílé nílé òkúni ẹ máa wò ó. wà ní ọ̀dọ̀ bàbá wa alàgbà Ṣẹ̀san Adéwùsì Táńtọ́lọ́run bàbá olóyin original tí wọ́n fi kalẹ̀ sí Ìyẹ́sí Ọ̀tà tí ọlọ́ọ̀bá ti ní kí wọ́n máa ṣe tó sì máa fi àgbàríkà sí dáadáa. Bàbá lónìí ohun tí ó gbàgbóró kan òun náà ni ẹ̀jẹ̀ ríru ẹlòmíì àkọsẹ̀ àìmọye ọ̀pọ̀lọpọ̀ méjì ti ṣubú nínú balùwẹ̀ tó ti lọ ọlọ́mọ àforíjì Murphy Àfọlábí àtàwọn bẹ́ẹ̀ lọ wọn lọ́kọ̀ ṣubú balùwẹ̀ náà ni kọ́run náà ibẹ̀ náà ni nǹkan tó ní ó ṣàwọn pé wọ́n ṣubú ní balùwẹ̀ ni káwọn èèyàn tó sáré sí wọn kó tó gbé wọn dìgbàdìgbà wọn ti ṣe bẹ́ẹ̀ wọn ti sọdá. Kí ló ń fa ẹ̀jẹ̀ ríru? Irú àwọn èèyàn wo ló ń mú gan? Ìjó tiẹ̀ lọ́nà àbáyọ rárá látàrí ohun tẹ́yìn tiẹ̀ gbé dání sọ́nà àbáyọ wà. ẹsẹ ojú òní tí gbogbo wa tí ẹ bá ń gbọ́ silent killer ẹ̀jẹ̀ ríru hypertension ló jẹ́ bẹ́ẹ̀. ẹ̀jẹ̀ ríru olórin kan kọrin kan ó ní hypertension ń pààyàn sẹ́rí gbogbo ẹni tó bá máa ń gbé ọ̀rọ̀ sọ̀kan jù hypertension ọmọ mú wọn
sẹ́ẹ̀rí ẹlòmíì tí ó bá wọ mọ́tò láti Èkó dé Ṣàngó ń bì tí ẹnìkan bá tẹ̀ mọ́lẹ̀ nínú mọ́tò tí wọ́n bá jà ẹni yẹn ti lọ o tóun bá dé ilé yóò tó máa ṣe àrùn kan wípé ọmọ tí ò tẹ̀gbẹ́ ọmọ mi mo ní kó sún nínú mọ́tò kò wá sún fún mi kò sí èbútọ́ mi yóò bú mi tán ó ní tí n bá mọ̀ ní ìṣe gbé mọ́tò tèmi bọ́ta ní ìṣe ṣe ọ̀sán lọ́sàn-án nìyẹn o tọ́wọ́ lórí bẹ́ẹ̀dì yóò tún máa rò yóò tún máa rò ẹlòmíì ó lè sọ pọ́kọ òun sọ̀rọ̀ kan sóun gbà kan níjọ́ kan ọ̀rọ̀ yẹn òun ò láìkì ẹ̀ odidi ọ̀sẹ̀ méjì á gbé sórí afa hypertension tí èèyàn kan bá kú ọlọ́mọdé èèyàn wá kú so téèyàn yẹn bá kú tó dún yàn ọ̀rẹ́ mi tí mo láìkì yìí ló kú tẹ́ bá ti ń ronú pẹ̀ jù hypertension ó mú yàn àwọn tí a sọ pé hypertension ò lóògùn ó lóògùn ṣùgbọ́n oògùn ẹ̀ ní wípé káwọn máa gbé nǹkan sọ́kàn jù ṣe rí tọ́wọ́ jẹ́ pé tẹ́ ẹ bá dé ṣọ́ọ̀bù lójúmọ́ ẹ gbọ́dọ̀ pawó pé kò lè burúburú tí máa ń lọ lé lálẹ́ yìí mo gbọ́dọ̀ mú 5,000 lọ lé ẹ wá lánàá ẹ mú kọ́bọ̀ lọ lé ẹ wá lónìí ẹ mú kọ́bọ̀ lọ lé ńgbà ẹ wá lọ́la ẹsẹ̀ ń kan géètì pé ẹjọ́ ẹ bá mi mú owó ọlọ́kadà wá fún un torí ẹ tà téèyàn bá lọ́kàn hypertension yóò mú ó ń wọlé bọ̀ díẹ̀ tó bá ti ń ronú tí kò gbà wípé Ọlọ́run ló máa ń ṣe gbogbo nǹkan bàbá wù ẹlòmíà lówó òun ò wà déédéé mọ́ màá ń sórí igi tó wà nínú igbó ewé ẹ̀ máa ń rẹ̀ dànù nígbà ẹ̀rùn bá dé that is to say kó sí gbogbo lórí ìwé lórí igi ìrókò nìkan ni òkè ń wọ́wé wọ́n ní igi wọ́wé ìkóró kó ń wọ́wé àti wọ́wé ọ̀pẹ dọ̀run kò sí tí òkè ń wọ́wé igi ìrókò gan máa wọ́wé láwọn táìmù kan so àsìkò tí nǹkan bá máa lọ lẹ̀ kódà kó jájò kan ló ń lò ó máa ní táìmù kan láwọn àsìkò kan tó yẹ pé yóò dà díẹ̀ ṣùgbọ́n tí wọ́n wá ń sọ pé láràárọ̀ ló ń retí àláàtì mi ò rẹ́ni kankan sẹ́ndì àláàtì nìkan kí n rà láti gbà láti jẹta ó wá ń ronú nǹkan ra wàhálà hypertension nìyẹn o àtọ́ ń fà á ni mò ń fẹ́ yìí o ṣé ẹ wá rí hypertension yẹn téèyàn bá ti ní kò gbọ́dọ̀ ṣubú nílé ìwẹ̀ má ṣubú lé ìwẹ̀ o téèyàn bá ṣubú nílé ìwẹ̀ ẹ tó bá lẹ́jẹ̀ ríru la tó bẹ́ẹ̀ yọ̀ ṣubú nílé ìwẹ̀ tó forí gbá kẹ́ni pwc àbíkẹ́lẹ̀ pé òun táìsì yẹn tí a bá forí gbá gànà yẹn méjì ní àìdá kó rìsọ́ọ̀tì stroke lẹ́sẹ̀kẹsẹ̀ tàbí kéèyàn kú ẹni bá ti ní hypertension gbọ́dọ̀ yọ̀ ṣubú rárá kọ́mọ yọ̀ ṣubú torí ẹ̀ la fi máa sọ fẹ́ni tó bá ti ní hypertension kọ́mọ máa wẹ̀ léwẹ̀ níbi tí wọ́n bá ṣe táìsì sí torí kò gbọ́dọ̀ yọ̀ ṣubú o tọ́bẹ̀ ti yọ̀ ṣubú stroke ni tàbí kó kú ẹni bá yọ̀ ṣubú léwẹ̀ tó dẹ̀ hypertension la tó bá survive ẹ̀ nínú 100% mẹ́ta bí 5% ló máa ń survive ẹ̀ padà mọ́ ní hypertension ni èèyàn ọ̀rẹ́ mi ni èèyàn mi ni olólùfẹ́ mi ni wá kú tó bá ti ń rò tó fi di hypertension kó wà kíá fún. ẹgbẹ́ lágbára ṣẹ̀ mí látàná jẹta máa gbé sọ́kọ́ wọ́n ń sọ̀rọ̀ sí. àjọ fà á ni o hypertension ni o ẹni tó bá ní hypertension wọ́n ní ò gbọ́dọ̀ jẹ iyọ̀ jù iyọ̀ nìkan kọ́ kò gbọ́dọ̀ bínú jù tí wọ́n bẹ bínú ẹ̀jẹ̀ ìrorù lẹ́sẹ̀kẹsẹ̀ ni ìwọ ó tó bẹ́ẹ̀ orí ẹ̀fọ́ ní màá jẹ́wọ́ bí mo ṣe jẹ́ fún ẹ yóò rú lẹ́sẹ̀kẹsẹ̀. ó ń lọ díẹ̀díẹ̀ nìyẹn o. èmi wọ mọ́tò èròjọ́ kan mọ́tò yẹn pé onípaánù ó pọjọ́ ta ó wá ní onípaánù ní 20 naira nígbà owó sì nìyí ó ní 20 naira ní owó onípaánù ti pín o ìwọ tó bá fẹ́ bọ́lẹ̀ ní pangrove 30 naira lọ́sàn-án o ọjọ́ ta o 50 naira lọ́sàn-án o ó gbé wa láti Yaba bus stop bọ̀wọ́ kan jókòó nú mọ́tò nígbà dé onípaánù owó tó dẹ̀ san 20 naira owó páànù ni kọ̀dọ̀ tó wà ní kó bọ́ọ̀lẹ̀ ẹ̀yìn kọ̀dọ̀ tó sọ̀rọ̀ nígbà dé pangrove ọwá bọ́ọ̀lẹ̀ ó ní ọba ní kọ̀dọ̀ bá bù so pé ó mú owó fún mi lọ́wọ́ ní
onípanu olúpanu lẹ sọ pé ti bọ́ọ̀lẹ̀ yẹn kí ni yàtọ̀ láàrin onípanu àti pangúfù ní wọ́n ọmọ yàtọ̀ bẹ́ẹ̀ ò ṣe fi ẹsẹ̀ rìn ẹ gbọ́ nígbà tí wọ́n bẹ̀rẹ̀ ìjà ẹ wò ṣe rí bí kọ̀ǹdọ́ ṣe di ẹ̀ṣẹ́ tí èrò tí ọ̀fẹ́ san 30 náà di ẹ̀ṣẹ́ kọ̀ǹdọ́tọ̀ kò fọwọ́ kan èrò yìí o èrò tí ọ̀fẹ́ san 30 náà tó ń lọ́kàn lọ́rùn mú. tó ń lọ kọ̀ǹdọ́tọ̀ òun ló gbá kọ̀ǹdọ́tọ̀ lọ́rùn ní kúkú ní kọ̀ǹdọ́ wa kò sẹ́rí pé mi ìfọwọ́ kan o mi ìfọwọ́ kan ló bá ń da ẹ̀ṣẹ́ bo kọ̀ǹdọ́ òun gan tí ń dẹ̀ṣẹ̀ bóyá ló ṣubú lulẹ̀ tó bá ṣubú lulẹ̀ ní wọ́n bá ní wá gbé ẹran rẹ̀ lọ́nà ẹran kíni ẹ̀yin èrò ṣé bẹ́ẹ̀ rí wípé mi ìfọwọ́kàn àwa tá à ń lọ àjò dọ́jọ́ ta mọ́ kálukú bá fọ́n dàgbé kálukú sá lọ ni torí kò sójú mi kì í pẹ́ ní kóòtù kì í pẹ́ kóòtù àwọn agbèrò mọ́tò tí wọ́n wà ń bẹ̀ tí wọ́n máa ń gbowó òun ní wọ́n níbo ló ṣe ṣẹlẹ̀ ní kò sanwó fún mi mo dẹ̀ ti fílẹ̀ òun náà ní gbá mi lẹ́sẹ̀ wọn náà ọlọ́pàá bá dé pé sórí kò sanwó pé òun etí ìwà yóò lè gbọ́ dáadáa. Dàgbọ̀ ọba tó bá dé station àsọ̀nbẹ̀ àwọn ọ̀gá wa àwọn ò retí gbọ́ torí pé owó tó ń sọ yìí kò lè yé mi wọ́n bá mú kọ̀ǹdọ́ dẹ́fà bá sọ pé òun ṣiṣẹ́ ṣe láàárọ̀ yìí mo dẹ̀ ti ní mi ní mọ̀ gbé ọmọ torí ọlọ́run lọ́ba ní ìfọ́kàn kò sérò kankan tó dúró láti ṣẹlẹ̀ rí i pé kò sẹ́yìn tó fọ́kàn wọ́n ní bóyá mọ́lù wà lára kọ̀ǹdọ́ ni ó ní òsì mọ́lù lára wọn ni ẹni tí ó gbá ẹ̀ lẹ́sẹ̀ àpàtẹ́sẹ̀ wà lára ẹni o àpàtẹ́sẹ̀ wà ní ààrẹ so tápàtẹ́sẹ̀ bá wà kò gbọ́dọ̀ bínú mo rántí mọ̀ bóbìnrin kan polówó mo fọ́kọ̀ bọ àdúgbò yẹn láṣìírí obìnrin yẹn ń ta ilẹ̀kùn nígbà tó wá ń ta ilẹ̀kùn àdèmọ́ bá polónú rédíò ẹnìkan wá dé àárọ̀ tí kéde jáde nínú rédíò ìkéde tí ń jà láti Saturday Sunday Monday láti Thursday láti bẹ̀rẹ̀ Thursday Friday Saturday Sunday Monday ó wá sọ́bùsọ́ ti dé kò rí èèyàn ó wá sí Monday pé ó yẹ káwọn èèyàn tó ti ń bọ̀ pẹ̀lú ìkọ́ wa ó wá ní wọ́n bọ̀ ń rọ oúnjẹ kí wọ́n tó kálejò tó máa dé wọ́n bá ra rẹ́ẹ̀sì ẹ̀wà dòdò ẹyin wọ́n rà fún obìnrin tí mò ń sọ yìí ó wá gbé ilẹ̀ báyìí ẹran ló tí ì mú jẹ o bó ṣe mú ẹran jẹ báyìí tó ń jẹ lọ́wọ́ kọ́sítọ́mà kan bá dé ó páàkì mọ́tò olóhùn ò ṣe o lọ́ba mú oúnjẹ tó gbélẹ̀ ọba dé ọ wà lọ dá kọ́sítọ́mà lóhùn níbo dọ́dọ̀ kọ́sítọ́mà ilẹ̀kùn eléyìí tá ń tà rí ilẹ̀kùn bẹ́ẹ̀ tá ń tà iye tá ń tà ní kẹ́nẹ́ kàrí ni kọ́sítọ́mà bá ní ìyẹn àpadà wá àwa wo price ni láàárọ̀ Monday lẹ́nìkan náà bá tún dé ẹjọ́ ẹ̀yin lẹ́ ń polówó lẹ̀kùn tẹ́ ń polówó gbogbo ẹ̀ ó lóun ni bó lẹ ṣe tà lọ́ba iye ojú bá ní iye báyìí bá ní àwa àmọ́ bílẹ̀ ni o à ń bọ̀ a ní sáìtì ní àdúgbò yìí lọ́ba padà pé ókè o ẹ wá dẹ̀ nọ́mbò mi tó bá dé bákan náà ẹ padà wá lọ́ba padà sí ìdí oúnjẹ nígbà tó débi oúnjẹ ọmọ kan ti gbé oúnjẹ ọmọ kan bá gbé oúnjẹ wọ́n ní àmà tó ti fọwọ́ àmọ́ rò pé tó bá ti fọwọ́ kò jẹun mọ́ ni ẹran kan ní ohun tí ìmú jẹ dòdò wà ń bẹ ráìsì wà ń bẹ ẹ̀wà wà ń bẹ ẹwù ọkàn rẹ gbé báàgì ẹ ọba sí báyìí kíní gèlè tó máa ń dé ó wá so gèlè ọkàn so báyìí ni lọ́wọ́ gbé báàgì ẹ Mr. Adéwùsì ọ̀dàbò ẹ̀wẹ̀ màá pè ń gbà bá tán láyè màá rán ọmọ sí yín ọmọ sí ẹ̀ka dẹ́mọ̀ dán mi. ẹ̀yin sì dúró ẹ̀yin fẹ́ gbowó ni. èmi fẹ́ gbowó ni owó polówó ọjà wọ́n bá polówó rédíò ni. ọdún mélòó báyìí. 1987. 1987 so ọba sí báyìí mo wá bí ọmọ sí ẹ̀ka pé ọ̀nà ni ń wá lónìí wọ́n ní hypertension rẹ̀ ti dé sí i. wọ́n ní wọ́n dẹ̀ sọ pé kò gbọ́dọ̀ bínú wọ́n ní tó bá yẹ bínú wọ́n ní yóò kú. ìyá gbà kí ó gbọ́ kìlọ̀. ó gbọ́ kìlọ̀ ìyá gbọ́ kìlọ̀ oúnjẹ tó gbélẹ̀ kò jẹ́ mọ́ o àwọn ti gbé kò dẹ̀ bínú sọ kò bínú pé ta ló gbóúnjẹ mi kí ló dé. ó gbà fọlọ́run. wọ́n ní ta ló gbóúnjẹ wọ́n ní ènìyàn bá sọ pé ó gbà fún tó wà láyẹ̀. ó lóúnjẹ mi dà àwọn tó wá yọ owó ọjà wọn ò rajà lọ́wọ́ ní oúnjẹ tí mo gbé lẹ́ǹkan ni wọ́n bá ní lẹ́ǹkan bá èmi ti ń jẹ́ ẹ̀ mo rí pé ẹ fọwọ́ mo rí pé ẹ ti yóò ní kò fèsì ọkàn rẹ̀ gbé bá gé e tínú bá ń bí ìkà máa ń kọni ni Jésù Olúwa máa ṣe o torí mi ló ṣe jìyà torí pé tọ́bẹ̀ bínú
nígbà tó wá ń lọ bẹ́ẹ̀ tó ń juwọ́ sí mi pé àárẹ̀ alẹ́ tà ṣéjú ilé ìdókadà dúró ó lè padà lé mo wá sọ fún àwọn ọmọ pé ọ̀nà ni wà mo máa gbé sísá mara báyìí ní wọ́n máa ṣe ẹ̀mọ́ tó ṣẹlẹ̀ mo ní ìmọ̀ ni wá pè sẹ́gbẹ́ kan ó ní madam ní hypertension ó ní ọ́n dẹ́ kìlọ̀ fún wípé kò gbọ́dọ̀ bínú pé tọ́ba ẹ̀ ń bínú yóò kú o kò dẹ̀ fẹ́ kú so tí nǹkan bá fi bínú yóò yà á pamọ́ra ni jẹ́jẹ́ ni o so ẹ̀ bá níbi tó bá ní hypertension lára tó bá ń lérí báyìí wo ó mọ̀ pé ọmọ ìlú Ìjẹ̀bú lèmi náà wọ́n mọ̀ pé bàdàn ní mí òkè fọ̀pọ̀ náà ti forí mi sọlẹ̀ ó lóògùn àwọn gan náà ń pè lọ́mọ yẹn gbogbo kí o ṣé bó ṣe ń lérí un tí mú fún un tó bá dá ọjọ́ kejì tí ọba jí mọ́ ẹni ẹjọ́ jà yẹn wọ́n á ní ló sàsí òun ló dáràn kò ń dẹ̀ síbẹ̀ ìwọ́n tó lábọ̀ tẹ́sán mo máa bínú ewu ẹ̀dùnú o òótọ́ ní sọ pé má jẹ iyọ̀ nìkan kọ́ mo máa bínú tọ́ba ti ń bínú kìnìún ẹ̀jẹ̀ irú yẹn yóò máa rú ni so tí a bá pa màálù àbí ẹran àgbò tàbí ògúnfe tí a bá ti pa báyìí ẹ̀ẹ́rì ẹ̀jẹ̀ yẹn nígbà míì ẹ̀jẹ̀ yẹn yóò máa rú báyìí àwọn ẹranko náà máa ní hypertension wọ́n máa ní. ọ̀nà àbáyọ sọ́ọ̀rì mo fẹ́ fún wọn láti rí yẹn. ẹ ṣe àwọn kan jogún ẹ̀ àwọn kan jogún ẹ̀ wọ́n máa ń pè màmá mi ní bẹ́ẹ̀ ni inheritance sickness là ń pè inheritance wọ́n jogún ẹ̀ ẹlòmíì jogún kó asthma ó ṣòro ó kí ọ kí wọ́n bá jogún ẹ̀ sẹ́rí hypertension yẹn bàbá lè ní lára kọjá ńlọ́pàá bàbá ìyá lè ní ọmọ ó lè ní ṣùgbọ́n wọ́n lè gún ìdílé ìran gbàgùdá ogun ìdílé ìran gbàgùdá tẹ́lẹ̀ bá ti á mọ̀ pa hypertension lọ padà dì òun èèyàn wà ní máa bínú tiẹ̀ torí tẹ́yìn náà bá ń bínú nítorí padà díẹ̀ náà ni ó pa ṣùgbọ́n tẹ́yìn bá ti gbọ́ pé ẹ̀dùn ní kí ló dé táwọn èèyàn kì í dàgbà láàrin ọba àmọ́ tí ìrógùn ẹ̀ máa ní hypertension máa ní ẹnìkan bẹ mo fọkọ bọ̀ láti rí ó lówó gan olórin kì gan hypertension ló pẹ́ nìyẹn ó lówó gan ọmọ kékeré nígbà tó kú tí wọ́n kì í tí a ṣe rẹ́kọ́ọ̀dù fún àwọn tó bá mẹ́tò ti mọ ẹnìyẹn mi ní sọ́kọ̀ ẹ̀ ó popular o wọ́n dà comment section ẹ̀rí pàǹkọ́ sọ́kọ̀ ẹnìyẹn olówó mọ̀ òkú òkìkí ẹ̀ ó mi nàìjíríà tìtì báyìí yóò bá ní gbogbo elérékì olówó gidi ni o ó máa ń fowó sàánú fáwọn èèyàn ṣùgbọ́n hypertension ló pa ṣe é rí ó wà ní ìwé yìí ṣùgbọ́n fún àwọn tó ń gbọ́ wa yìí mo fẹ́ fún wọn ẹ ṣe é rí ẹni tí hypertension bá ń ṣe tí ò bá tiẹ̀ tí ìrówó ra ìwé tí ò róró oògùn ṣe é rí oyin gidi original sẹ́rí tí ẹ̀ bá máa pò ní ẹ̀sán hypertension kọ́kà máa mu síbì kan láàárọ̀ kọ́ máa mu síbì kan lálẹ́ kó tó sùn oyin lásán oyin original ni o. bẹ́ẹ̀ ni nítorí pé tẹ́ ẹ bá wo Quran chapter 16 verse 67 to 69 ó sọ báyìí pé Ọlọ́run dá kòkòrò yìí ó pè ní oyin kọ́ máa gbénú àpáta gbogbo òwòsàn òun fi sáré oyin tí a bá tún wọnú bíbélì náà ó wà bẹ́ẹ̀ ìwé òwe orí 24 ẹsẹ̀ 13 ó sọ̀rọ̀ ń pé oyin pé gbogbo àìsàn oyin kápẹ́ ọmọ mi máa jẹ oyin nítorí pé ó dáa fún ìwòsàn ó wà bẹ́ẹ̀ ní ìwé òwe Proverbs chapter 24 verse 13 so ní Kùránì náà wà bẹ́ẹ̀ ṣé ẹ rí tó bá kàn tí ń mu yín láàárọ̀ pé mo fẹ́ mu oyin kó mu yín láàárọ̀ síbì kan tó fẹ́ sùn lálẹ́ kó mu síbì kan oyin ó kọ́kọ́ máa jẹ́ kẹ́ ẹ sùn tó bá jẹun alẹ́ tán láago 8 kó kà mú síbi oyin kan kó mú tó bá mú yẹn á sùn ṣe rírò nu wọn tẹ̀mí mọ́lẹ̀ lọ́sàn tá a sọ nígbà bá ti sùn. àwọn kan ṣe rí ẹni tó ti mu síbi oyin kan nígbà tí sùn lọ́hùn kò lè rántí kò sí rònú mọ́ ṣé fún àkàwọn máa ń sọ fún un pé kó lè tó mu tí wọn náà wọn fi ń pa ìrònú rẹ bẹ́ẹ̀ tó tí bá ti dá ètò rántí ìrònú yín yẹn pé bí nǹkan ṣe rí lọ́jọ́ mọ́ mu tí kí n fi pàrọ̀ rẹ bẹ́ẹ̀ tó tí bá ti wá lọ ilẹ̀ tó dá ètò rántí ṣùgbọ́n sọ́wọ́ tẹ́ ẹ bá rò pé èmi ni ọmọ yẹn sọ̀rọ̀ sí tí ọba jẹ́ mọ́tò mi tó ní ford tí mo jáde tí ń gbé mọ́tò jáde ọmọ kékeré sọ̀rọ̀ sí mi bí ìlú ṣe rí ni so tọ́wọ́ ti wá mu síbi oyin kan n ò ti sùn tọ́jà pa agídí ló fi jítọ̀ lóru nígbà tí ọtọ̀ ń gbọ́n stagger tó ń ṣe báyìí tó bá tún ti padà sùn báyìí tílẹ̀ bá mọ́ kò ní lè ronú lóru mọ́ so oyin kíá ó kí ọ̀ lápá àbí kan ṣùgbọ́n tó yẹ pé ẹ̀jẹ̀ ríru ti wá dójú ẹ̀ gan tán. àwọn 160 170. 200 250 wá o tó mọ ẹ blood pressure wọn ní máa ń wọ̀n 200 wọn ní kílẹ̀ ń rò
ni wọ́n kọ́ sọ fún yàn. Tẹ́ ẹ bá rí ìgò oyin kan báyìí kó wá ìgò ọsàn wẹ́wẹ́ kan, ìgò oyin kan báyìí, ìgò ọsàn wẹ́wẹ́ tó jẹ́ bí ẹgbẹ́ rẹ̀ kó wá áyù tá a mọ̀ sí gálíìkì, áyù tó bá rí áyù yẹn ẹyọ títí mẹ́wàá, tẹ́ ẹ bá ti já kan tó bá yẹ lè rí mẹ́wàá lára ẹyọ kan, tẹ́ ẹ bá ti já títí tẹ́ ẹ máa rí wọn kéèyàn lọ kókó náà kó lò tàbí kó lo blender kó blend ẹ̀. Ṣé rí ìgò oyin kan yìí, ìgò ọsàn wẹ́wẹ́ kó funfun rẹ̀ àfi tó bá yẹ pé yóò dùn lọ́dọ̀ tí wọ́n ti bá rò kí tí wọ́n bá yàn fún wọ́n máa fomi míìsì ẹ̀, tí wọ́n bá fún lójú yín báyìí ló dáa jù, tàbí kọjá pé ṣọ́ pé wọn ò míìsì ẹ̀. Tí a bá ti rí ìgò oyin kan, ìgò ọsàn wẹ́wẹ́ kan, gálíìkì yẹn ẹyọ títí mẹ́wàá, títí yẹn ẹwà títí mẹ́wàá kẹ́ ẹ lọ tàbí kẹ́ ẹ lo blender kẹ́ ẹ blend ẹ̀, ẹ wá dà mọ́ ìgò oyin kan àtọsàn wẹ́wẹ́ tẹ́ ẹ míìsì pọ̀, tẹ́ ẹ bá ti dà sí i kẹ́ ẹ máa wá mu gáàsì kọ́ọ̀pù kékeré tí wọ́n fi sórí sinapu yẹn, tẹ́ ẹ bá rí ajẹ́ pé síbí ìmùkọ́ mẹ́ta òun lẹ́gbẹ́ ṣọ́ọ̀tì yẹn, kẹ́ ẹ máa mu síbí ìmùkọ́ mẹ́ta láàárọ̀, tó bá gbélé ni o kó mu mẹ́ta lọ́sàn-án, tẹ́ ẹ bá gbélé lọ́sàn-án ẹ má mu lọ́sàn-án, ẹ wá tún àárọ̀ àtàlẹ́ bẹ̀tẹ̀ oúnjẹ bá gbélé lọ́sàn-án ẹ mu tọ̀sán. Tẹ́ ẹ bá wá ṣe bẹ́ẹ̀ láàrin ijọ́ méje, hypertension páàkì ẹrù ẹ̀. Yóò páàkì yóò páàkì ẹ̀ tí wọ́n máa lọ ní agbára Ọlọ́run. Ó wà nínú tó ta ìwé yìí, mo fi Ọlọ́run búra. Agbára oyin honey as medicine. No, honey as medicine. Nígbà tá a kọ́ sí 50 àwòsàn tí ń bẹ nínú oyin, lọ́ọ̀yà kan ó wá ra ìwé, ó lóun ò kí ń rórun sùn, lọ́ọ̀yà ni. Nígbà dọ́dọ̀ wa ló ní owó olórun sùn ó dẹ̀ ti fẹ́ da hypertension o. Làbá ní ọba ròyìn ó dẹ̀ ra ìwé 50 àwòsàn tí ń bẹ nínú oyin. Níjọ́ tó rà, ó rà láàrin ọ̀sẹ̀ bíi Monday àbí Tuesday. Nígbà tó di Sunday rẹ̀ ló bá padà dé, ló bá lọ sọ fún àwọn ọmọ pé dádì yín dà, àwọn ọmọ ní mi ò sí lé, ìgbà àdàn gbé bíi dádì yín dà ọ̀rọ̀ wá o kíní kankan àwọn ọmọ ní wọ́n ti jáde. Mo ní jáde lọ wàhálà wá o. Kí ni wàhálà? Mo bá yọjú, mo ní kí ni wàhálà? Oyin lọ́ọ̀yà ni mí, mo ní mi ò rórun sùn, kíní tẹ́ ẹ ní ń lò mo ti ń sùn ju o, lọ́yọ̀ ọ̀dẹ̀ gbọ́dọ̀ sùn. Oró sísùn ilé ẹjọ́ nìkan ló ń gbọ́dọ̀ kàwé lóru. Ó náà gbọ́dọ̀ kàwé. Ó ní wàhálà wá o, mo ní kí ló dé? Wọ́n bá ní olùwájọ́ yẹn tó ń lórun sùn tó ń fẹ́ hypertension ní ìsìn mo ti ń sùn ju o. Ó wá tó bá ti sọ̀rọ̀ aago 12, ó ní ìṣe lòun jí 5, òun ò kàwé lóru mọ́ o, òun ò ṣe o. Ẹyin kìíní kan ẹ̀ sọ pé yóò rí báyìí. Ẹ sọ fún mi pé yóò rí báyìí o. Mo ń ṣe ti land, ó ní ti land. Mo síbí mélòó lẹ́ẹ̀mú lálẹ́, ó síbí méjì ẹ lọ sọ di síbí kan. Síbí méjì ló mú lálẹ́, mo lè sọ di síbí kan. Tí ẹ bá dẹ̀ ti rí hypertension ti lọ, ẹ má lulẹ̀ lo oyin ẹ mọ́. Ṣùgbọ́n ní ìsìtẹ́ mo sí méjì láàárọ̀, síbí méjì láàárọ̀ torí ó ti serious gbà yẹn, ó ti fẹ́ da hypertension gidi tó ti ń lóhùn ní orí bíbí òun àì. Nígbà tí ó padà wá, mo ní bò ní yàtọ̀ ní ìsìn, ẹ lọ sí hospital kẹ́ ẹ ṣe test. Ó ní mo ní tí mo fi ń test ẹ̀ fúnra mi. Ó lóun test ẹ̀ fúnra òun, ó ló ti lọ. Ó ní ẹgbà, ó sì fún mi 10,000. Mo ń sọ̀rọ̀ ó bò mí lówó, mo sì ń sọ̀rọ̀ bíi 2003. 2003 ẹ̀mọ 10,000 gbà yẹn. Ó lóun ti lo tábúlẹ́ẹ̀tì, ó ló ti sú òun. Bàbá kájú lọ sà, wọ́n ní bí ẹ bá ń lo oògùn òyìnbó, ó ló ń padà pa nǹkan ọmọkùnrin, ṣé lóòótọ́ ni? Ẹ ṣe rí oògùn òyìnbó tó bá jẹ́ ìtọ̀ ṣúgà lẹ bá ń lò fún tàbí hypertension, tó bá kí àìsàn kan ó tún lè mú mi wá. So tó bá jẹ́ hypertension ni tẹ́ ẹ bá ń lo oògùn hypertension, nǹkan ọmọkùnrin ò ní ṣiṣẹ́ dáadáa mọ́. Tó bá jẹ́ ti diabetes náà ni kò ní ṣiṣẹ́, ó wà lára àwọn oògùn yẹn bẹ́ẹ̀. Wọ́n ti kọ́ sí i, tẹ́ ẹ bá ti wo àwọn oògùn kan, wọ́n máa ń sọ fún wa tẹ́ ẹ bá ti wò ó lára oògùn kan. Wọ́n á kọ́ lára àwọn oògùn yẹn tẹ́ ẹ bá ti wò ó, wọ́n sọ fún ẹ pé kẹ́ni ilé ìfẹ́ ń side effect báyìí, wípé bọ́ọ̀ lò ó lè máa so dizziness tó máa tó gbé, omi ìdí ẹ̀ ń bẹ wọ́n á lọ pé nǹkan ọmọkùnrin ẹ ó lè ṣe bákan. So ẹlòmíì máa ń sọ fún mi pé òun ní hypertension, á tún wá máa sọ fún mi pé nǹkan ọmọkùnrin ò ṣiṣẹ́ déédéé, kò lè ṣiṣẹ́ déédéé.
wọ́n ní táyà mọ́tò ọ̀dà ẹ wá ní ọ̀sáré bó ṣe n tó fi sáré dídà mọ́tò táyà tí a ní táyà rẹ̀ ọ̀dà tó jẹ́ pé mẹkáníìkì sọ fún mi pé táyà yẹn ti ń wú ẹ̀pẹ́ táyà míì gbà míì àbíkó ti gájú àwọn lọ. ó ń lọ wọ́n ní ti ń lọ tó wọ́n ní táyà yẹn ti ń lọ pé kẹ́ ẹ mọ̀ fi sáré púpọ̀ èyí wá sọ pé kò mọ sáré dáadáa àbí nǹkan míì tó wà nínú mọ́tò míì tó jẹ́ pé mo wọ́n sọ fún mi pé bẹ́ẹ̀ brake pad ẹ̀ ló ti ní problem tí wọ́n wá sọ fún mi pé oúnjẹ tó wọ́n máa mú mọ́tò lẹ̀ so bẹ́ẹ̀ ṣe fẹ́ máa sáré yẹn kẹ́ni yọ máa ṣẹlẹ̀ àbí tí bọ́mbà bá ti lè já lábẹ́lẹ̀ tẹ́yìn ò tí ì rí yọ máa mú táyà lẹ̀ so hypertension àkẹ́yìn tọ́jú ẹ̀ òun ló ń fa ikú òjijì tẹ́ bá gbọ́ silent killer hypertension jẹ́ bẹ́ẹ̀ tẹ́ bá gbọ́ tó lórí ká sọ pé ẹ̀jẹ̀ ríru ó ń pààyàn ó wà ní tó ta ìwé ìjù kí n tó lọ n gbọ́dọ̀ mọ̀ polówó kínní hot water soap omi gbóná ni ọṣẹ olómi gbóná ó wà títí lásìkò yìí fún ègún ìdílé àwọn ogun tó ń lé ní tàkì ń gbọ́ gírígírí ẹsẹ̀ ó ní ká lè mọ̀ polówó. àwọn ogun alẹ́ ni má padà. àwọn alẹ́ ni má padà wá o mọ́tò ogun má tẹ̀gbẹ́ tẹ́gbẹ́ omi tí yàrá bá dé wọn ò ní jẹ́ èèyàn tẹ́gbẹ́. eléyìí tẹ́gbẹ́ dání. lágbára Ọlọ́run àfi wẹ̀ omi gbóná ni tẹ́ bá ti wẹ̀ yóò wẹ̀ ogun dànù eléyìí là ń pè ní coconut perfume àdé àgbọn la fi ṣe tá a bá ti fi ń pa ju èèyàn fowó sí i ó lè jẹ́ dọ́là ó lè jẹ́ náírà ó lè jẹ́ Canadian owó òlu bí tẹ́ ẹ bá wà ṣùgbọ́n tẹ́ ẹ bá wà bí tí sẹ́yìn bá jẹ mọ́ dọ́là ẹ fi dọ́là náà ẹ tún fi náírà sí èèyàn máa fi pa ojú jáde láàárọ̀ wà lẹ́tàlẹ̀ èèyàn máa rí owó eléyìí ló wà fún ẹ̀yọnú àwọn àgbàlélẹ̀ sẹ́ẹ̀rì ndóòrí bá fojú kan oòrùn ó máa ń yọ ni àyọ̀ yọ̀nú sí gbogbo wa èèyàn kàn fọwọ́ tọ́ báyìí àfẹ́ra orí ìdodo gbogbo ibi tí èèyàn bá dé mọ́ ọmọ yọnu síyàn ni ìdodo ní ìdajì ara sẹ́tẹ̀ kan bá fẹ́ bínú síyàn orí ìdodo ló ti ń wá wípé ẹ̀fẹ̀ kó wọlé o mẹ́fẹ̀ẹ́ rí ẹ orí ìdodo ti ń wá ẹ káàbọ̀ kí lẹ máa jẹ kí lẹ máa mú orí ìdodo ni ẹlòmíì ń lọ patí wọn ò sáfẹ́ ló ń jẹ. wọ́n máa gbé gbà ní ẹjẹ bá ń fún ọmọ mi tó ń bọ̀ ẹgbẹ́ fẹ́ẹ́ sẹ́rí tí ò bá múra káà tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ká jẹun wọ́n bá gba oúnjẹ ni. tọ́wọ́ ti náwó lẹ́ẹ̀kejì ojú ọ̀tún máa wá tì í pé ṣé màá bẹ̀bẹ̀ fún oúnjẹ ni kò ní lè béèrè mọ́ ní ìbámu rojọ́ kí mí ní lọ tọ́jú ọmọ jẹun níta yóò mọ̀ wábi tó ti ra gálà jẹ ni ẹ̀wọ̀n máa gbọ́ pé níjọ́ tí ẹni ẹ bá ṣe patí mí ní lọ síbẹ̀ mọ́ wọ́n lọ́bẹ̀ mí ìfẹ́ inú kan jẹ àwọn kan dẹ̀ ń jẹ mẹ́ta o àwọn kan jẹ mẹ́rin ṣẹ́tí wọ́n bá ti gbóúnjẹ wáhùn tó bá ti ń fóyàn kí wọ́n fura pé eré wọ́n ń pòwé fún yàn nu pé nǹkan tí ń fò lábẹ́lẹ̀ yàtọ̀ fún oúnjẹ pátì tó bá jókòó báyìí ṣẹ́ tó bá ti ń gbóúnjẹ báyìí wọ́n kàn máa pé ẹ bá ń fún yàn bẹ̀rù ẹ fún bẹ̀rù tó bá kàn báyìí gan tó bá fẹ́ fi lẹ̀ àdìkẹ́ ẹ bá pàṣẹ wọ́n sì máa fẹ́ tí yín yọ̀bà tó lọ pàṣẹ ètò ẹ̀kọ́ kan ṣẹ́ẹ́rì gbọ́n bá gbóúnjẹ wọn tani ò tí ì rí èmi ò tí ì jẹun à ń bọ̀ ṣẹ́ẹ́rẹ́ tó wá sáfù yẹn tọ́wá dé ibi tí wọ́n ti sáfù wọ́n bá tún bẹ̀ ní sẹ́mi. ẹ̀yin wá lọ gbé omi fún wọn àwọn ẹgbẹ́ ọ̀rẹ́dẹ́yìn ọ̀nà ẹ̀dẹ́hùn lọ́ba mi sáfù wọn lómi tọ́ba ti lọ kò lè mọ róò tó sáfù lẹ́ẹ̀kan mọ́ sẹ́ẹ̀rẹ́ èèyàn tó tún sáfù ibẹ̀ yóò ti bẹ̀rẹ̀ sẹ́ẹ̀ tó ń jẹ́ bá tó ń bọ̀ apá bíi tó ku ẹni yẹn oúnjẹ ó tún tán. yóò sì máa dùn yàn. yóò máa dùn yán nígbà tá ẹ̀ ń wo ẹran ẹ̀ ń wo ráìsì tọ́lá dábẹ́là ni ẹlòmíì wọ́n máa tún pé mọ́mí wọn ò tí ì gbé ti ń wá lẹ́nu wọn ò tí ì gbé wá sẹ́ńgbọ̀ bá sọ ẹlòmíì yóò wá bínú yóò wá lọ ta yẹ́sẹ̀ lọ́ máa ra. tóbi ló wà sí kẹ́ òde kẹ́ta lọ ọ̀rọ̀ tí. bẹ́ẹ̀ ó ń ṣẹlẹ̀ ṣé gbogbo tó bá ti ń mí ṣèyàn bẹ́ẹ̀ àpẹẹrẹ ni. nọ́mbà yìí kà máa lọ. ṣé ẹ rí nọ́mbà mi lẹ́ẹ̀kan sí i ó wá dá whatsapp ní kí wọ́n send message sí whatsapp only 08054749455 08054749455 ẹ ṣé àmín.